nǹkan tá ò rí ó fi jẹ́ lágbára ni. àti ọgbọ́n máa dùn. Ọlọ́run ọba ọ̀rọ̀ rẹ̀ kà sí ara. Ó jẹ́ oríṣiríṣi ìyàwó nǹkan tá lè rí. Àti nǹkan tá ò rí ó fi jẹ́ lágbára ni. Ọlọ́run ọba ọ̀rọ̀ rẹ̀ kà sí ara. Ó jẹ́ oríṣiríṣi ìyàwó nǹkan tá lè rí. Àti nǹkan tá ò rí ó fi jẹ́ lágbára ni. agbósọ̀rọ̀ Wàfi kú lè ṣe yín, wàfi kú lè ṣe yín làwọn àyà tó. àwọn bàbá mọ́nímọ́ní àwọn bàbá mọ̀yànmọ̀yàn wọ́n pé ẹ mọ́ bínú kínú kẹ́ ẹ mọ́ bá jàjàkíjà àbẹ́ ẹ̀gbọ́ bí wọ́n ti wí ni ẹ kíyèsí jàkíjà kẹ́ ẹ mọ́ bá jẹ̀bíkẹ́bi wọ́n pé ìran ìjàkíjà ni mo ní jẹ̀bíkẹ́bi orí mi má jẹ́ ń jẹ̀bíkẹ́bi ìṣẹ̀dá mi má jẹ́ ń jẹ̀bi ọ̀ràn ìran lúbúlúbú ojú ọlọ́ wọ́n pé bí wọ́n bá bú fún èèyàn kó mọ̀ pé òkun náà àní ẹni wọ́n bá gún fún bó bá ṣàwọn àgbà kan ló gún fún èèyàn kó mọ̀ pé kò kún náà èèyàn tí wọ́n bá sarú ẹ̀ lóògùn fún ẹni kó mọ̀ sọ pé ọ̀jẹ́ oògùn tí ọ̀jẹ́ ìwé ẹ̀ ló kù kan àfàìsàpé làfàìjẹ́ kábíyèsí olódùmarè. àbẹ́ẹ̀ rí bó ti fi àwọn ewé egbò tó fi ṣe àrà sí ọ̀dọ̀ àwọn bàbá wa tí wọ́n sì mọ̀ lílò rẹ̀. nígbà tí mo ń parí ohun yẹn tí mò ń bá bọ̀ wọ́n ní ibi lúbúlúbú ojú ọlọ́run bá kù dé ibẹ̀ gan-an ni wọ́n ń pè lóògùn. mímọ́ rẹ olódùmarè ọba kábíyèsí ọba mi tó kéré níye tí ò láàfin ó tóbi títí kò níbùgbé àṣẹ àti agbára gbogbo nǹkan lọ́wọ́ rẹ ló wà ìkápá ní rẹ lewé fi ń jẹ́ lóògùn fi ń dáhùn ìkápá ní rẹ agbára rẹ àṣẹ rẹ ni ló fi tẹ́ sánmọ̀ tí ẹyẹ fi ń fò ń bẹ̀ bẹ́ẹ̀ ni ìwọ náà ló ṣe bẹ́ẹ̀ ìkápá ní ìyọ̀ǹda rẹ ni ló fi ní kí ẹja kóhùn ó máa ṣe bẹ́ẹ̀ kó máa lò sẹ̀mí rẹ nínú òbú. àbẹ́ ẹ̀gbọ́ bó ti ṣe fún ìran ẹranko àwọn ń ṣe tiwọn nínú igbó lórí ilẹ̀. ọ̀gá párádà gbá sọ́ ọ̀gá párádà gbá sọ́ rìn mọ̀dẹ̀mọ̀dẹ̀ ẹ̀ka alẹ́ ọmọ aládé gbogbo. apá abi tó tún gùn mí gbà lálẹ́ tò nínú èèyàn méjì kì í bínú yọ̀ ó ṣèwọ̀ òrìṣà bẹ́nìkan bá di ẹnìkan sì tù aráyé ò ní dìwà wọn ní dèwà tọmọtọmọ o Ìdùmarè ò ní jẹ́ wọn ó dèwà kó tó tù wá ẹni bá bọ́ ní òkun ní òmò tí wọ́n ń pè nídè. ẹ káalẹ́ ọmọ aládé gbogbo ṣàlàáfíà látúbà yín lálẹ́ tòní. Ẹni bàjẹ́ òògùn mi tó máa jáde lẹ́nu wa ẹni àmọ́ rí o. Àyà mi balẹ̀ mọ́ lára o. Mọ́ lára, mọ́ lọ́ba. Mọ́ lọ́ba, mọ́ lára o. Mọ́ lọ́ba, mọ́ lọ́ba. Àyà mi balẹ̀ mọ́ lára o. Èmi mọ̀ mọ́ lára mọ́ lọ́ba. Mọ́ lára o. Mọ́ lọ́ba. ẹ káalẹ́ nílà oòrùn ẹni ó dúró mo mọ̀ kí yín mo ṣe ń pẹ̀lẹ́ ẹ káalẹ́ níwọ̀ oòrùn
ẹ̀ka àṣálẹ́ láríwá ní gúúsù láàrin gbogbo yíká orílẹ̀ àgbáyé gbogbo tí ẹ ti láǹfààní àti wò mí gbọ́ mi 32 FM 949 Ìbàdàn. Ẹni ó bẹ̀rẹ̀ bá ní mo ṣe o, ìrìn ni wọ́n fàpè tẹ̀dí mo kí n mo ṣe ń pẹ̀lẹ́ wọ́n pé ẹ̀já ṣègbà ilé jẹ́jẹ̀jẹ́ torí bí tó kó gbó bí ògbó ẹnìkan ọmọ ẹnìkan ò sì lè sọ. Kí àsìmìrìn tẹ́lú kí àsìmẹ̀sìn àkàrùbá kí àsìwọ̀ràn níbi ojúmọ́ ìrégbé mọ́ wálé ayé. Ọláyínká ọmọ akórèdé Mr. Ayédùn yín rèé o, àgbà nínú káṣọ̀rìn kí ni wọ́n iṣẹ́ ìwádìí lórí ibi ìyanu. Akọ òkúta yín tí wọ́n mọ̀ létí sísìn mọ́ lè gbọ́n mí mọ́mọ́ tún dé lálẹ́ tòní. Ṣé kànjọ́gbọ́n ni wọ́n pè lọ́ba àgbà kòtò gbìrìwò bá bá ọrùn ẹsẹ̀. Egun tí ó ṣe bí eyín lágbárí ò tíì sí. Ìran akọ òkúta àwọn ni wọ́n ń ṣakọ aláǹgbá pèsè. Ṣé bá gbogbo bá ti ń dún kògókògó ṣinṣin ni máa wọ ní létí. Àfàìtẹ́tì rẹ̀ làfàìgbọ́n tí ń wí. Bàbá tẹ́tí bẹ̀lẹ̀ já àgbọ̀n tí àgògó ń wí àgbọ̀n tí àgògó ń sọ bóun rẹ̀ ti rinlẹ̀ tó torí bá tí ẹ̀wulẹ̀ gbọ́ gan ibẹ̀lẹ̀ mi wá wà kò ní jẹ́ arójúra ìgbọ́n nǹkan mi. Ṣé àgògó wa tún dé lálẹ́ tòní tó fẹ́ mọ̀ yín létí láti tún jẹ́ kẹ́ ẹ̀ mọ ibi tọ́lọ́wọ́ bá mi tún pàpẹ̀tẹ́ ṣé ọwọ́ ara rẹ̀ sí kábíyèsí rẹ̀ olódùmarè ọba. Ẹ̀bá ń ké sálára ìránṣẹ́ lájèrò. Ẹ fẹ̀yìntì ká ẹ gbọ́dí ọ̀rọ̀ ẹ bá ń fìdí lótìtà ẹ mú pèpè jòkóó. Ẹ mọ́ ọjà ṣe ẹ̀yìn délé ọwọ́ àrọ̀gún àga ìmọ̀ta èdè alágbódẹ tìrọ̀tì ẹ̀ ní kéje. Ẹ jẹ́ wọ́n mọ̀ wípé ètò àrà ó tún ti ṣe tán tí ó túmọ̀ túyà gba iṣẹ́ ìwádìí nìṣó lọ́mọlétí yín. Ṣé ìgbàgbé láyé àjẹjọ́ lórí ètò àrà tá a bẹ̀rẹ̀ sí ní pàbí àbídún ìrìnàjò àrà sí ìlú àfò. Àtijọ́ mọ ìtumọ̀ àfò gan àti orírun rẹ̀ ibo ni wọ́n ti wá gan tí wọ́n fi débi tí wọ́n dé ibo ni wọ́n ti rí orúkọ tí wọ́n ń jẹ́. Bẹ́ẹ̀ wẹ̀wẹ̀ àtijẹ́ ká mọ ìrìn àjò tó gbé wọn débi tí wọ́n wà lónìí, ìrìn àjò ìtẹ̀dó wọn síbi tí wọ́n wà. Láti ibi tí wọ́n ti ń bọ̀ tí wọ́n ti kọ́kọ́ ń jẹ́ Mọ́rẹ́, ìyẹn ní agboolé Àtìbà Ilé Ifẹ̀. Bó ṣe di wípé wọ́n dúró sí Gbòòwòyè ń bẹ̀ pẹ̀pẹ̀ nígbà tí wọ́n fo odò Ọ̀sẹ́ táwọn ọmọ bàbá wọn Ọ̀wọ̀ tí àwọn ò rí fò tí wọn ò rí kọjá abẹ. Kó tó wá di pé wọ́n kúrò ní Gbòòwòyè, akọni ọdẹ kan ṣọdẹ débi tílẹ̀ gbé tẹ́jú tí wọ́n fi débi tí wọ́n dé lónìí. Àti mẹ́nubà àfò mẹ́fẹ̀ẹ̀fà tí ń bẹ Ọ̀wáláfò, Ùgbẹ̀ àfò, Ẹ̀rẹ̀, Ọ̀hín, Ìbẹ̀ṣàn àfò àti Ìfìrìn àfò. Ìfìrìn àfò yìí gangan ni wọ́n ti gbà wá lálejò. Ìrìn àjò tó sì gbà wá ní odidi ọjọ́ méjì gbáko ní àlọ àtàbọ̀. Àmọ́ bò láti ṣe afẹ́mẹ́nulé nǹkan kan jẹ̀jọ̀ náà la fi wípé ọjọ́ ti lọ àmọ́ tẹ̀ wájú lónìí. Ṣé mọ̀ pé bí wọ́n ti fodò Ọ̀sẹ́ ibi wọ́n kọ́kọ́ tẹ̀dó sí pé àtẹ̀dó ìlú àjókòó àsìnmì. Ìgbòòwòyè níwádìí sọ fún wa pé ń jẹ́. Láti Gbòòwòyè ni wọ́n débi tí àfò wà lónìí kó tó wá di wípé àjálù kan bẹ̀rẹ̀ sí ní ṣẹlẹ̀ nílùú. Wàhálà ńlá bẹ̀rẹ̀ sí ní bẹ́ sílẹ̀. Eku òké kú bí eku, ẹyẹ òké bí ẹyẹ, ọmọnìyàn fọ́hùn bí ọmọnìyàn. Àbẹ́ ẹ̀gbọ́ àgbàdo gbẹ múrí ebè.
iṣu kọ̀ wọn ní kẹ̀kẹ́ lórí. Àwọn ọmọbìnrin wọn kọ̀ wọn lámì mo ti dọmọge lára. Rán nígbà àyà wọn gbẹ. Ṣé ẹ sì mọ̀ pé bọ́rọ̀ bá rú ni lójú àbílẹ̀ léèrè? Wọ́n mú ọ̀kan kéjì, wọ́n méjì, wọn èkún ẹ̀ta bá a bá fi kúnra àwọn ní tí ó fún wa nù òǹkà. Wọ́n gbòkó àwo lọ. Àwọn bàbá wa ò lálátọ̀nà méjì ń gbà ní bí ó ṣe Ifá ẹlẹ́rìí ìpín àtòrí ẹ̀dí tí ò sùn ọ̀sẹ̀. Wọ́n gbé fàjẹlẹ̀ wọ́n dáfà. Àjálù ogan ní ìṣẹ̀lẹ̀ ńgbà náà. Kí ni wọ́n sì pé wọ́n ó ṣe? Àbájáde tí wọ́n ṣe kí ló bí fún wọn? Ibi tá ti gbé ètò àràtálẹ̀ tò nínú. Àmọ́ ká tó mọ̀ tẹ̀ wájú. Ẹ̀já àròjú ọjà bàbá sì lọ ta àbọ̀. Àmọ́ mú kíní ọ̀hún lódìdí. Ẹ ti mọ̀ wípé a ní fi dùn yín. Ó lè gbà á lákòókò lóòótọ́ ṣùgbọ́n gbòǹ tó bá yẹ ká mú àṣẹ́sì gbọ́ yín náà láàmú wá. 32 FM 949 Ìbàdàn Ìfẹ́ Olúwa AK22 Razak Tọ́lání Ọláònípẹ̀kún Owólabílẹ̀kan Ẹja Usman Hamid Alfulani látọ̀yọ́nù Sharafadeen Adékúnlé Ìṣọ̀lá pẹ̀lẹ́ Osóńjátá ó pé Elizabeth kọ́ àfọwọ́ lẹ́yìn pídì olóńgójì jòjò ní ṣòwò kọ́mọ̀lì ìnájà kókó ńlá abógun lárọ́ kan ò ní ṣíọ́ ìpẹ̀lẹ́ Lawal Abíọ́dún Ahmed Ajíkanlénù Akóredé Arúbálò Àbídèmí àwọn tó ti láǹfààní àti darapọ̀ mọ́ àtàwọn míì tá a lè kà. Ẹjẹ́ àròjọ ọjà kábọ̀gẹ́ mo ti wí ká mọ̀ mú kínní ọ̀hún wá lódìdí gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti fẹ́ bẹ́ẹ̀ ti ń retí rẹ̀. 32 FM 949 Ìbàdàn ojúpọ̀ YouTube yẹn wà ṣíṣílẹ̀ ẹlẹ́mbẹ̀wọ̀n ẹ̀kú kalẹ̀. N ò lẹ́nìkan ń bínú sí lájọ́ bí ẹgbẹ́ ẹni etí bá ti bá lè jí pa èrìjà rẹ̀ fún àgbẹ̀ babaláṣí àgbà. Ẹlẹ́sẹ̀ mo rí ìlà ládọ̀ bàbá mi. Àjíṣọlá ọmọọba kẹ́lẹ́ ojú òwe ní àkùnbẹ́ ọmọ ilẹ̀ òní. Ọmọ ẹrú kan èrè. Jẹ̀díjẹ̀dí ti kan jọgbọ́n nítorí pé ọba jẹ̀dí ti dé. Fẹ́yìn tó rán ní gọ́rọ́gọ́ ọba jẹ̀dí ní kẹ́lọ́. Ẹgbọ́n ṣe wò ọba jẹ̀dí ní kẹ́lọ́. Òótọ́ ni pé jẹ̀díjẹ̀dí ò máa akọ̀wé nìkan sì kọ́ o. Jẹ̀díjẹ̀dí ọ̀dẹ́ nìkan sí. Kò sẹ́ni tí kì í yẹ̀yẹ́. Torí pé bí jẹ̀dí bá gogò lára ẹni tán. Ìsọ alágbára dọ̀lẹ́ ni. A sì sọ gidi gan kú dakú rẹ̀ tẹ̀. Tínú bá wá ń kún tínú ń kùn. Tínú ń run yín gooro. Tẹ délé ìgbọ̀nsẹ̀ tẹ́ rí gbọ̀nsẹ̀ ṣe. Tí ọ̀pá yìí tún san yín wàá. Jẹ̀dí ló ti kọ́lé yọ fàrándà sí yín lágọ̀ọ́ ara. Àfi kẹ́ ẹ má wojú ẹ o. Egbògi tẹ́ lè fi kojú ẹ̀ tara ó fi padà bọ̀ sípò. Lọ́ba jẹ̀dí. Gbajàba ń sinwi àmojú náà. Jẹ̀díjẹ̀dí ò lè dúró níbi tó bá jẹ̀dí gún wá sí. Ọba jẹ̀dí àkànṣe egbògi tá a ṣe pẹ̀lú ìmọ̀ ìjìnlẹ̀ ayé òde òní láti kojú jẹ̀díjẹ̀dí. Kéré ló lọ lọ́fun láì jẹ́ pẹ́nu ń korò. Kò sì lọ́tínú rárá. Ẹ ṣègbọ̀nsẹ̀ wọ́rọ́wọ́. Ara yóò sì fẹ́rẹ̀ ńlẹ̀. Ọba jẹ̀dí dáa fún takotabo. The Fayos International ló ń pè tó ń ta jákèjádò Nàìjíríà. Ẹ fọ jẹ̀dí dànù lágọ̀ọ́ ara pẹ̀lú ọba jẹ̀dí. Revolution Plus kórede pẹ̀lú Revolution Plus Christmas goodie box promo. Kérésì ọdún yìí máa yàtọ̀ jọ. Oríṣiríṣi ẹ̀bùn ló ti wà ńlẹ̀ fún ti Christmas goodie box promo. Bí ẹ bá ti san àsánlé owó fún àwọn ilé wa tó wà ní Èkó, Abẹ́òkúta, Ṣímáwá, Ìbàdàn àti ìlú Àbújá. Bẹ̀rẹ̀ láti ọjọ́ kẹẹ̀ẹ́dógún oṣù kọkànlá ọdún 2020 sí ọjọ́ kẹẹ̀ẹ́dógún oṣù kìíní ọdún 2021. Bẹ́ẹ̀ bá san àsánlẹ̀ 50,000, 100,000, 250,000 àti 500,000 naira fún àwọn ilé wa. Àwọn ẹ̀bùn bíi àpò rẹsì, òróró, adìẹ ọdún àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ti wà ńlẹ̀ fún yóò. Bẹ́ẹ̀ bá tún wá fẹ́ kó tún yàtọ̀. Ẹ san àsánlẹ̀ 1 million, 2.5 million, 3 million tàbí 5 million. Ẹ ti láǹfààní àwọn ẹ̀bùn bíi smart TV, washing machine, òróró, ewúrẹ́, àgbò, màálù àti àwọn míì lọ́kàn òjọ̀kan. Kódà ìwé ráfù tíkẹ́ẹ̀tì fún ìdíje tẹ́tẹ́ oríire àti lọ Dubai lọ́fẹ̀ẹ́. Òǹgá wà ńlẹ̀. Ẹ wo àròyé ò kájọ. Ẹ pé 08087729747 tàbí 08053034981. Revolution Plus Property ilé ìrọ̀rùn lówó dákọ̀mu. Tọ́ Origin Abba Gin wò.
ọ̀nà àrà láti gbádùn jíìnì tó ní ojúlówó African root pẹ̀lú ìtọ́wò tó fọkànbalẹ̀ èyí tó jẹ́ pé o lè rí nínú Origin Herbal Gin nìkan. Origin Herbal Gin jíìnì tí kò lẹ́gbẹ́. Bẹ̀rẹ̀ sí ní jẹ̀gbádùn Origin Herbal Gin jíìnì tá a ṣe pẹ̀lú ojúlówó African root fún adùn tó kọjá gbogbo ìtọ́wò tó o ti rí tẹ́lẹ̀. Kò sí títà fún ọmọdé tí kò tó ọdún 18. Má ṣe mu àmupara. Origin wà lógidì. Harmattan is coming. Say goodbye to dry skin. With Nivea lotions. With Nivea lotions. Harmattan can be bitter, So bitter. but your skin can feel much better. Nivea lotions. Moisturize, hydrate, protect your skin. Harmattan is coming. It's designed to help you shine, care for your skin all the time. With cocoa butter, with shea butter, with almond oil, there's something for you. Wanna shine bright, treat your skin right. Get up on Nivea lotions. If you love your skin and you know what stinks, stand up for Nivea lotion. Everybody need your lotion. Nivea lotion. Need your lotion. Nivea lotion. Need your lotion. Try Nivea body lotions and say goodbye to dry skin this Harmattan. ṣó o ti gbọ́ pé gbóǹtarìgì adẹ́rìn pòṣónú ni wálé akóredé òkúnnù ó gbòrí wọ top success tó ń bẹ ní ìwòrò ìbàdàn ní friday ọ̀sẹ̀ yìí fún ti pọ̀pọ̀ ṣiṣẹ́ black friday náà ni tó ń lọ lọ́wọ́lọ́wọ́ nílé iṣẹ́ wa bó ṣe ń kì í káàbọ̀ tó ń tajà fún yín ní ọmọ bá yín yàwòrán tí ó sì máa fún yín lẹ́bùn kàbìtì lórí gbogbo ọjà tẹ́ ẹ bá rà bíi iphone samsung infinix tecno nokia àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó fi mọ́ tẹlifíṣàn gbẹ̀dú tó milẹ̀ fìríjì washing machine air conditioner àti gbogbo ohun èlò létí ń lò ní pátá. bẹ́ẹ̀ ni laptop wà àtàwọn èròjà fóònù tó jẹ́ fọ́lọ́kọ́ọ̀mù. má sì gbàgbé àwọn àṣàyàn ọjà wà tó lè ra pẹ̀lú ìdá 50% péré tí n tó bá lọ sí di tiẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ láì lásàkún owó mọ́. ní friday ọ̀sẹ̀ yìí ẹ máa bọ̀ wá sílé iṣẹ́ top success tó wà lẹ́gbẹ̀ẹ́ mr biggs ìwòrò roundabout ìbàdàn láti wá pàdé wálé akóredé òkúnnù àtàdésínà ìjagunmádé page 1 08074888888 ó sì lè kàn sí topsuccess.ng. Yálùmọ̀ fi tàgbé okun àtagbára tá a nílò láti máa ṣiṣẹ́ akọni. Bí Yálùmọ̀ fi tàgbá ń bẹ lárọ̀ọ́wọ́tó mi kì í rẹ̀ mí o. Ẹ̀mí wọn naturalist care limited ló ṣe o. Yálùmọ̀ bitters ó yálùmọ̀ kàrà yálùmọ̀ gàrà ọ̀kan sani tó ń gómọkùnrin kàkà bàjá ṣiṣẹ́ bí àrìrà lágọ̀ ara. àkàmọ́yé gbòógì ni wọ́n fi ṣẹ̀dọ̀ Yálùmọ̀ bitters tó ń fúnni lókun àtagbára tá a nílò láti máa fakọyọ ṣẹṣẹ akọni. kọ́pá yìí ó náà tọ̀tọ̀ kára ó yá gágá. Yálùmọ̀ bitters ni o. NAFDAC fún tẹ̀lú iléeṣẹ́ mi one naturalist care limited ló ṣe. ó wà nọ́mbà 17 ọba akínyẹlé street off adéogun aláàfin avenue olúyọ̀lé estate ring road ìbàdàn. telephone 08052255073 àti 08034051533. Yálùmọ̀ bitters ti wà ní chemist àti pharmacy stores lágbègbè rẹ̀. lójúmọ́ la lágbàtà ẹ̀ ń pọ̀ sí. Yálùmọ̀ bitters káì ó kọjá bẹ́ẹ̀. Àrà rè o, àrà kéńgé. Ẹ káàbọ̀ látòjú ọjà. Ètò àrà ń tẹ̀ wájú láti ìkànnì Fẹ́yìn ẹ̀ 32 FM 94.9 Àjàkẹ́rin Cocoa House gbẹ́ńlẹ̀ Ìbàdàn. Ṣé ti mú gègé àti tákàdá yín? Fọ́nrán káàkan lẹ́yìn kọ́ ṣó ti wà ń tòsí àti àyíká yín. Kábíyèsí rẹ̀ Olódùmarè ọba. Ẹ má gbàgbé 32 FM 949 Ìbàdàn ojúkò YouTube yẹn wà ní ṣíṣí. Ìfẹ́ Olúwa AK32 ẹ má bínú kíní ń jìnnà sí mi ní ó jẹun 22 lẹ́ẹ̀kan 3 ìjọ 2 náà ọjọ́ 2 Ìfẹ́ Olúwa AK22 àfi 32 ṣẹlẹ̀ pé ok 32 náà láwa 32 láwa. Ẹja náà mú kíní ọ̀hún wá bí ti ń gbóná tí ń yọ̀rù làlà. Ṣé wọ́n ní ìsìn lọ́fun amùkòkò iná lórí ajíṣebí.
mo mẹ́nuba nǹkan kan lẹ́ẹ̀kan nípa òkèlè. Òkèlè yìí nígbà tí wọ́n kù ní igbó òwòye, igbó òkèlè yìí ni akọni ọdẹjọ́ òun ní rí tó ní òun rí bí ìgbẹ́ ilẹ̀ ẹgbẹ́ tẹ́jú, ṣùgbọ́n bí wọ́n tẹ̀dó sí tí wọ́n wá wà lónìí kì í ṣe pé ó jìnnà sí òkèlè yìí náà, ṣùgbọ́n nǹkan kan ló ṣẹlẹ̀. Àjálù kan ló bẹ̀rẹ̀ sí ní jálù ìlú tí nǹkan ò fi lọ déédé mọ́, tí wọ́n fi wò wípé a ní láti wá nǹkan ṣe sí i. Kí má fàsìkò yìí kí n fi mọ kí bàbá wa alàgbà Ben Fágbọ́hùn, mo sì kí bàbá wa olóyè Àṣàrà náà, àwọn náà wọ́n gbà wá lálejò dáadáa, àti ìyá wa Ọbáfẹ́mi Fúnkẹ́, gbogbo àwọn tá a láǹfààní láti fọ̀rọ̀ wá lẹ́nu wò lọ́kọ̀ọ̀kan ìjèjì nù. Ẹ̀dà Ben Fágbọ́hùn, kílẹ̀ ló ṣẹlẹ̀ táwọn bàbá yín fi kúò nígbó òkèlè tó tún fi di ààyè tẹ́ wà yìí? Ẹ̀lẹ́mbẹ̀hún ẹ̀kú ìkàlẹ̀. Ibi kọ́kọ́ la kọ́kọ́ dé sí o, a dé sí ẹgbẹ́lé lọ́hùn, wọ́n pè bẹ̀ ní òkèlè, ibi náà ni láti pé wọ́n pè ní òkèlè nàgbo ilé àtijọ́. Gbàtí bẹ́ẹ̀ wọ́n wá dàbẹ́ ni pé òkè gúlúgúlúgúlú wọ́n wá padà wá síbí débi tẹ́ pé a wà yìí bẹ́ẹ̀ náà la wà títí di sísè. òkèlè tẹ́ sọ yẹn a gbọ́ pé àjálù kan ṣẹlẹ̀ ńgbà yẹn táwọn ọmọkùnrin ń kú wọ́n fi dífá bẹ́ẹ̀ni tí wọ́n wà ṣé lóòótọ́ ni ẹ bá ṣàlàyé. lóòótọ́ ni nígbà tẹ́ pé wọ́n débẹ̀ yẹn gẹ́gẹ́ bí ìtàn ṣe sọ fún wa o wọ́n ní àwọn bíi bàbá olówó bàbá Ibrahim làwọn tẹ́ pé ó kọ́kọ́ wá sí ibi tẹ́ pé a wà yìí. lẹ́yìn ọdẹ tá a kọ́kọ́ sọ kó ṣàwárí ibi. nígbà tẹ́ pé ibi tẹ́ pé wọ́n kọ́kọ́ lọ pé pa tẹ̀dó sí wọ́n rí mọ̀ pé ọ̀wọ́n àgbẹ̀ kò sí ọ̀dọ́ mọ́. àwọn ọ̀dọ́ ti kú tán àwọn ọmọkùnrin náà ò tún dúró. wọn ò dúró ni wọ́n bá padà wá síbí àwọn méjì yẹn ló kọ́kọ́ débí títí o ìgbà yẹn ayé dúdú gẹ́gẹ́ bí ìtàn ṣe sọ fún wa wọ́n ní àwọn ẹranko búburú wọ́n pọ̀ lákòókò yẹn kò sẹ́nìkan tó pé lè dá nìkan rìn nígbà yẹn àjọ nínú ọjọ́ máa ń kó ọ̀wọ́ nítorí ẹranko burúkú lákòókò yẹn wáyé so ni wọ́n bá bẹ̀rẹ̀ sí ṣe wọ́n bá bẹ̀rẹ̀ sí wá síbí lẹ́yọ kan lẹ́yọ méjì lẹ́yọ kan lẹ́yọ méjì títí débi tẹ́ pé àwa lè ní àwa àti wàá dúpẹ́ gbàtí wọ́n débí wọ́n bẹ̀ sí wọ́n bẹ̀ sí ń pọ̀ sí ọmọkùnrin bẹ̀ sí pọ̀ sí gbogbo kan bẹ̀ sí ń gbajúgbajà débi tẹ́ pé àwa lè ní àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run níbi tẹ́ pé àfọ̀dádúró lè ní ibi ọkàn wa balẹ̀ à ń kàwé ọmọ wa ń ṣoríire à ń kọ́lé à ń ra mọ́tò à ń ṣe gbogbo ẹ̀ àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. àrà rè o àrà kéńgé. fún àǹfààní àwa tó ṣe pé a ṣẹ̀ ń darapọ̀ mọ́ ètò àrà fún ìgbà àkọ́kọ́ ní ìkànnì adẹ́rìnpòṣónú 32 FM 94.9 Àjàkẹ́rin Cocoa House gbẹ́lẹ̀ Ìbàdàn. bá a bá gbéra àrìn àjò tá a lọ sí ìlú kan kó tó di wípé a débi tí ń ṣe àrà bí èèmọ̀ tó yanilẹ́nu tá a gbọ́ tá a fi gbéra pé ẹ̀já lọ wádìí ẹ̀ ká fìdí ẹ̀ múlẹ̀ ṣòótọ́ ni àgódòdó ni. àmọ́ ń kọ́kọ́ ṣèwádìí nípa ìtàn ìlú yìí gan fúnra rẹ̀ pàápàá jùlọ láti bí orúkọ àfò kí ni ìtumọ̀ àfò ṣé wọ́n ń fò lókè ní àbíbò ìgbà tá a béèrè la ṣèwárí pé rírí odò fò kọjá táwọn ọmọ bàbá wọn tí wọ́n jẹ́ Ọ̀wọ̀ tí wọ́n ráàyè kọjá mọ́rẹ́ ni wọ́n ń jẹ́ kí wọ́n tó kù ń lè fẹ́ ibẹ̀ ni wọ́n ti rí orúkọ pé wọ́n á fò ní wọ́n á fò ní wọ́n á tún ti ń fò ní ibẹ̀ ni wọ́n ti rí orúkọ àfò yìí
àwọn nǹkan míì tó bá rọ̀ mọ́ ìlú á fẹ́ mú wá fún wa. ẹ jẹ́ n sáré sọ nǹkan kan àbí méjì kó tó di pààrọ̀ ojú ọjà nínú nǹkan tí a padà gbọ́ nínú ìrìn àjò yìí tá a torí ẹ̀ lọ́gán, torí ẹlòmíì tó bá ṣẹ̀ ń gbọ́ wa fún wa àkọ́kọ́ yóò mọ̀ wò wípé àti ìgbọ́ àrà gangan tí ń bẹ ìlú yìí àwọn bàbá wa tí wọ́n wípé ibi à ń lọ ọ̀jìn ibi tá à ń yọ̀ ló pọ̀ ní ìjà tètè débi tá à ń lọ. Bàbá sì yà wọn ibi tá à ń yà yẹn àlè dédé fò síbi tá à ń lọ, kò ní jọjú, kò ní ní ìkòsí ní ìtumọ̀ tó kún tó. Omi kan ń bẹ nílùú yìí tí wọ́n ń pè ní omi atan. Ìwádìí àti ń tá a gbọ́ ká tó lọ ṣèwádìí rẹ̀ tá a sì bá bẹ́ẹ̀ ò ní wípé omi yìí kò gbẹ́rí o. Bẹ́ẹ̀ sì ni bẹ́ẹ̀ bá fẹ́ mọ̀ wípé odò yìí ń bínú sóhun àbọ̀rọ̀ òun fẹ́ fura ó yẹ kóun ó ṣàwọn nǹkan kan nípa ìgbésí ayé òun. Bó bá dódò yìí kò ní rómi pọn o. Ìmọ̀ ọbẹ̀ wá ni pé ó lè pàdé èèyàn lọ́nà tẹnìyàn ó pọnmi tí ó ní ẹni lódò omi ń bẹ lódò tí ó sì débẹ̀ tí gbogbo ó sì gbẹ hánrán tí ò ní rí nǹkan kan bù wálé. Nínú ta àgbọ́nù ta fi gbéra pé eléyìí mọ̀ tún sàrà ó ṣe mọ́. Omi adágún kan náà ń bẹ tí wọ́n ń pè ní ọbọmọ. Wọ́n pé odò yìí bẹ́ẹ̀ bá fún ní tí ń fẹ́, bóyá bá jẹ́ oníbìsí Èdùmàrè lè tara rẹ̀ dání lóhùn. Àti pé nínú àwọn tá a ti mú wá rí òun náà tún nìkan bẹ̀ wípé ẹja tí ń bẹ ń bẹ ẹ lè ṣe é kò jìnnà. Ṣùgbọ́n títẹ fi yàtọ̀ ni pé kò sáburú kankan tí ó ṣẹlẹ̀ sẹ́ni tó bá mú ẹja abẹ tó lọ sí yàtọ̀ sí pé kò ní jìnnà, òun ló ní wàhálà rẹ̀. Nǹkan míì tún wà ní pé nǹkan kan ń bẹ bí àṣà àti ìṣẹ̀ṣe wọn ní àfò tó jẹ́ wípé wọn a máa ṣe ọdún bíbí ọmọ àkọ́bí tá a wá ń sọ yìí gbà Ṣẹ́gun ó fẹ́yàwó ó sì bímọ, ìyàwó rẹ̀ bímọ alákọ̀ọ́kọ́. Ó ní ọdún tí wọ́n máa ń ṣe fún àwọn ọmọ àkọ́bí, ṣùgbọ́n irú kèé tó wá ṣàkọ́bí ọmọ lásán. Ó ní àmì tí wọ́n fi mọ̀ wípé eléyìí ó tọ́ láti wá síbi ọdún bẹ́ẹ̀. Kí ló kọ̀ tó ń pọ̀dún yìí? Àmì wo gan là ń sọ nínú àwọn tí a mú wá nínú ìrìn àjò àrà sí ìlú àfònù. Kẹ́ ẹ máa bá wa fẹ̀mí bá bọ̀, bá wa bá a lọ. Ẹ jẹ́ àròjù ọjà tá a bá padà dé. Igbó kan ń bẹ tí wọ́n ń pè ní igbó ekìrì nílùú àfò. Kò sí tí ń bẹ ń gbò yìí ju mọlẹ̀ lọ. Òòṣà pé àwọn apá abẹ́hùn bíi ìpínlẹ̀ Òndó mọlẹ̀ làwọn sábà mọ irún mọlẹ̀ náà ni wọ́n ti yọ mọlẹ̀. Wọ́n ní irún mọlẹ̀ kan tí ń bẹ́nu gbó yìí ni wọ́n fi ń pè ní igbó ekìrì. Mọlẹ̀ ekìrì náà sì ni wọ́n ń pè é. Àwọn àgbààgbà ní mójútó eléyìí ní bọ́, ṣùgbọ́n nǹkan ẹyọ kan tó wà ń bẹ̀ ni pé gbogbo àwọn àgbààgbà tí wọ́n bá bẹ́ ọ̀pá tí wọ́n lọ́nu gbó ìlọrẹ̀ bọ́ lásìkò rẹ̀, wọn gbọ́dọ̀ ní nǹkan kan tó jọ pupa lára. Ẹ jẹ́ àròjù ọjà kábọ̀, bàbá padà dé ká ti bí ọ̀rọ̀ mọlẹ̀ ekìrì ká fi wọlé, ká mọ̀ lọ sọ̀rọ̀ omi atan, ká mú ọbọmọ náà wá básìkò bá ṣe gbà wá sí. Ẹ lọ́ndẹ̀ wọn ẹ kú ìkàlẹ̀. Origin don bring another one o. Origin herbal gin. Gin wey get oríṣiríṣi herbs with ogbonge flavour wey come get better African taste wey dey ginger body. Start to dey jollificate with Origin herbal gin. Oríṣiríṣi herbs plus original gin for correct enjoyment. No sell am to person wey never reach 18 years. Drink with sense o. Origin, stay original. Kérésì ọdún yìí ti dùn ó. Passport Christmas mega promo ó ti ń lọ lọ́wọ́. Ralẹ̀ lọ́dọ̀ wa. Stop Christmas mega promo 2020 ti dé. Ó lọ lọ́wọ́ báyìí tọ́nu yóò fi parí ni o. Stop homes and properties. Ló ń talẹ̀ tó fi ní lọ́kànbalẹ̀ fún gbogbo ẹ̀ tó fẹ́ nílé lórí. Lọ́nà tó rọrùn gbà. Legacy Park phase 1 níjọba àbílẹ̀ Èdó. For 50,000 naira péré ní báyìí. Freedom City phase 1 ní Mọ́níyà. First Terminal Bridge 1 million naira péré ní. Freedom City extension phase 2. Ìyẹn ní 500,000
ẹ̀yin náà bá ìkẹ́ ẹgbà kó sìmẹ́ntì márùn-ún ọgọ́rùn-ún búlọ́ọ̀kù lórí tipa kan àkùkọ díẹ̀ méjì ẹ̀túyẹyẹ máa bọ̀ lọ́fíìsì wa tó wà nọ́mbà 195 ládojúkọ tinú òkè Táyọ̀ plaza òkè Àdó Ìbàdàn àtẹlẹ́ ìtòdójúkọ general oil lẹ́gbẹ̀ẹ́ amúlùdún FM ní mọ́níyà tẹlifon 081-255-35376 tàbí 081-3065-6499 kérésì ọdún yìí ti nù ọ́. Harmattan is coming. Say goodbye to dry skin. With Nivea lotions. With Nivea lotions. Harmattan can be bitter. So bitter. But your skin can feel much better. Nivea lotion. Moisturize, hydrate, protect your skin. Harmattan is coming. It's designed to help you shine. Care for your skin all the time. With cocoa butter. Shea butter. With almond oil, there's something for you. Wanna shine bright? Treat your skin right. Get up for Nivea lotion. If you love your skin and you know what stinks, stand up for Nivea lotion. Everybody need that lotion. Nivea lotion. Need that lotion. Nivea lotion. Need that lotion. Try Nivea body lotions and say goodbye to dry skin this Harmattan. aláàánú òjijì. aláàánú mi ilé lọ́kọ̀. aláàánú òjijì àkórí 72 hours into December yìí o. ó yá lórí òkè ní ọmọ wọ̀. ọlọ́run wòlíì ìkẹlẹ́ bolúládé. bàbá àdó àìkẹ́ 47 bá gbé àpàdé olóore bí ọdún 2020 ti ń parí lọ. ọjọ́ Wednesday 2 Thursday 3 àti Friday 4 lóṣù kejìlá ní gbogbo èèyàn yóò fi máa gbàdúrà bẹ̀rẹ̀ fún aláàánú òjijì. aláàánú òjijì. ọlọ́run dẹ́kọ́dún eléyìí tó parí ìtàn rẹ̀ máa yí padà. ìwà àtàlánú rẹ̀ ọ̀hún ní gbé ogun wá 2021. wá ní ìbápadé Jésù láyé àwọn ìránṣẹ́. Prophet Taiwo Òjó, Prophet S.T. Olúbọ̀dé, àwọn olórí ẹ̀mí bí Sẹ́ráwì Yálùkò, Ìlàjà Akétọ́ni Ọlọ́run ọ̀sán bẹ́ẹ̀. nígbà tí bàbá àdúrà AK-47 Prophet Kẹ́lẹ́ Bolúládé bá sọ̀rọ̀ ṣe sáyé gbogbo èèyàn. láti ìwúrò ní kẹ́ẹ̀tì gbẹ́mẹ́tò tó lọ sí èjì òkú. láti bẹ̀yẹn ní kẹ́ẹ̀tì bẹ̀rẹ̀ apátẹ́rẹ́. náà máa wọ prayer mountain 080-36-25-42-44. kó o tó jáde nínú àdúrà 72 hours yìí nígbà mi gbọ́. wà á ní ìbápadé aláàánú gbà bẹ́ẹ̀. Máa wò mí bí mo ṣe fẹ́ yín. Mo ń gbọ́ 32 FM. 32 FM 94.9. àtẹ̀yìnrọ́gbọ̀n akéde ajá ní gbogbo òdì. gbogbo kìràkìtà ẹ̀dá lórí àlàáfíà ni o. gbẹ̀mí pamọ́ kí n pa túnmí láṣìírí kí n jù ọ́ lẹ̀. àrùn ní jẹ́bẹ̀. ìwé àtẹ̀kùn ń bẹ lóòótọ́. ká gbọ́ ká ṣe é ká mú ní dìbẹ̀rù fẹ́ lómi. tónítóní aba healthcare Nigeria limited. wá pé ìwé àtẹ̀kùn pọ̀ nílànà tòde òní. fún èyíkéyìí àìsàn tí bàlàáfíà wọ̀ yá àjà. tónítóní fọ́ọ̀dẹ̀nù. bodymax tónítóní fọ́ọ̀dẹ̀nù. ara unitani gbónífò. tónítóní fọ́ọ̀dẹ̀nù. ọkùnrin tí ò kájú ẹ̀ lọ́dún ayẹyẹ. ó ṣe iyèméjì. tónítóní aba healthcare Nigeria limited ni ó gbà lọ. pẹ̀lú ìwádìí ìjìnlẹ̀ lórí ewé àtẹ̀gùn fàlàáfíà ara ẹni. bẹ́ẹ̀ ni wọ́n tún ṣe tónítóní herbal flushing powder. block AB9 Tinubu modern market mọ́ṣáláṣí bus stop. ìpájà road. ibẹ̀ lolú iléeṣẹ́ wọ́n wà. ẹ̀ka iléeṣẹ́ wọ́n tún wà nílẹ̀ Ìbàdàn. ní Mojoyanlá shopping complex. Manhattan Ìbàdàn. tàbí ká pè sórí nọ́mbà yìí. 080-3371-5988. tónítóní herbal healthcare Nigeria limited. àlàáfíà kò jẹ́ wọ́n lógún. àrà rèé o àrà. béèyàn fẹ́ kó sọ̀kò sẹ́yẹ béèyàn sì kọ̀ kó má sọ̀kò sẹ́yẹ kódà béèyàn bá tún lóore ọ̀fẹ́ láti rí ọmọ ẹyẹ mú tó kàn lé ẹyẹ fún tí ń fún ní jíjẹ fún ní mímu. ẹ̀já kò mẹ́wọ̀n. ibi a ti ń bọ̀ torí àsìkò wa mo lágbọ́ nǹkan kan nípa amọ̀lẹ̀ ekìrì ṣé ẹ ti mọ̀ wípé n ò ní mọ dá nìkan ṣe ńgbà tá a ti láǹfààní àti lọ tá a bọ̀ kájà yín náà ó rí bí ìgbà tẹ́ ẹ wà ń bẹ̀ kẹfì tí ara yín gbọ́ ohun tí àwọn oníǹkan gan sọ nípa ọ̀rọ̀ mọ̀lẹ̀ ekìrì wọn. bí ekìrì náà ń bọ ní àdúgbò wa níbí báyìí
wọ́n pè mọ́lẹ̀ ní ekìrì. báwo la ṣe ń bọ́. bọ́n bá ti fẹ́ lọ bọ́ ọ̀wọ́n àgbà wọ́n bí ọ̀pá. ó ní bọ́n àwọn àgbà tí ó bá rí náà dàdúgbò ní bọ́n ti ṣe ń bẹ ẹni tó bá jí àgbà nínú wọn òun ló máa ń bí ọ̀pá yẹn. bírú balógun abíọ̀pá pétun abíọ̀pá ṣèfàlàdù abíọ̀pá ajófẹ̀yìnbó obíọ̀pá babagbóyè obíọ̀pá àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ó sì àjẹ́ bí mẹ́sàn-án ṣá. so tí wọ́n bá fẹ́ lọ bọ́ ọmọ alẹ́ yẹn wọ́n á gbé ewúrẹ́ dúdú dání wọ́n á lọ ẹ̀kan nínú ètò lọ́dẹ tàbí méjì á tẹ̀lé wọn lọ ṣùgbọ́n àwọn méjì yẹn o tó tẹ̀lé wọn lọ wọn ò ní dojú ojúbọ ọmọlẹ yẹn. tí wọ́n bá débẹ̀ wọ́n á lọ ṣe ètùtù yẹn wọ́n á gbàdúrà dáadáa kí ìlú ó dára o kí gbogbo ìkànnì tó àwọn aláboyún o kó máa bí láyọ̀ o àwọn àgàn ètí ìdọ́mọ bí o wọ́n kí awọ́ àlàbọ̀ sùn o wọ́n bímọ títún o kó má ṣe kúrò ibi kó ọ̀dọ́ o kó ohun ìgbóná má ṣe wọ̀lú àfọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wọ́n á ṣàwúwe ṣe wéere yẹn wọ́n á padà wá wọ́n á dúró aṣọ funfun wọn ò ní wẹ̀ wọn ò gbúdọ̀ wo mẹ́rin kan fún padà ní. èèwọ̀ ni. èèwọ̀ ni wọ́n bá ìṣèyàn dé wọ́n bá ṣe padà wá wọ́n á pa ewúrẹ́ yẹn lọ́hùn wọ́n á sè é wọ́n á kó ọba délé wọ́n á kéde sí àwọn ìlú àwọn àgbààgbà wọ́n á wá pín. wọ́n á pín ewúrẹ́ yẹn. wọ́n á pín ewúrẹ́ yẹn. màlẹ̀ tiẹ̀ pé à ń bọ̀ níbí nìyẹn. àrà rè o àrà kéńgé. ibi tá a rí mọ torí àkókò wa rèé láṣẹ Ìdùmarè gbogbo àwọn olólùfẹ́ Ọláyínká ọmọ Akóredé Mr. Ayédùn àti àgbáríjọpọ̀ ẹgbẹ́ èdè Yorùbá lóyin ládùn aláǹfààní àti wà ní ìlú Èkó Whitechapel Hotel ibẹ̀ ni wọ́n ti mọ gbà wá lálejò ní ọjọ́ àbámẹ́ta sátidé níbi tí Ọláyínká ọmọ Akóredé tí yóò ti mọ gbé ìdánilẹ́kọ̀ọ́ kalẹ̀ nípa àwọn ọ̀tàn ìṣẹ̀ǹbáyé ẹ mọ̀ rí lórí àwọn ojúpọ̀ ayélujára wa gbogbo Ọláyínká ọmọ Akóredé Mr. Ayédùn ní Facebook àti àwọn àyèmí tí a fi ṣe ìfitónilétí fún wa láṣẹ Èdùmàrè. Ṣẹ́gun Alágbàlá kò sí àsìkò mọ́ bínú akíọ fìyín náà mú mọ́ra kó fi sọjọ́ òbí rẹ̀ àná lọ́jọ́ òbí Ṣẹ́gun Alágbàlá ó ṣe púpọ̀ ọdún láyé láṣẹ Èdùmàrè. lórúkọ Abídèmí Ìfẹ́olúwa àti gbogbo àwọn ikọ̀ Wálé Akínlówé kámẹ́rà dání Ládébáyọ̀ ní ìlàjọ mú un wá náà ni mò ń kí wa ẹ ṣeun ẹ kú ìfẹ́ wa ò àdìsúra wa ó dàárọ̀ ràn ẹ̀ lásùn.